Maya ṣe o. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti ìgboro lọ́hùn. Mo lérò pé ẹ tún ti rí nǹkan kọ́ látàrí ohun tí Bùkọ́lá tún ti kọ́ wa ní òní. Sì mọ̀ pé gbogbo ìgbà náà ni mo máa ń sọ wípé kò ní dá kí á gbàgbé àṣà àti ṣe ilẹ̀ Kaaro Oojire. Nítorí náà eléyìí ò yọ pé bóyá àgbà àbí àwọn ọ̀dọ́ sílẹ̀, torí tẹ́ bá béèrè lọ́wọ́ àgbàlagbà ẹ̀mí gan nípa ọ̀rọ̀ àṣà, wọ́n sọ pé àwọn ọmọ náà ni, àbí nǹkan téèyàn ò bá mọ̀ èèyàn ọmọ náà ni. Nítorí náà ni ó fi dá kí a mọ̀ tẹ̀lé Bùkọ́lá lọ sí ìgboro. Ní báyìí abala tí a fi mọ kẹ́yìn ètò náà ni àwa abala bó ṣe ń lọ. Ẹ sì mọ̀ pé mo ti sọ wípé àlejò wa ti wà nínú ilé agbára síwájú. Nǹkan tí a sì mọ̀ gbéyẹ̀wò lónìí náà ni oyún ṣíṣẹ́ tí àwọn olóyìnbó ń pè ní abortion. Ẹ tètè wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a jọ máa bá ètò lọ, torí mo mọ̀ pé gbogbo wa náà ni a kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ tí a fẹ́ mọ̀ sọ lónìí. Táwa ni ẹni tí yóò mọ̀ bá wa yànnàná ọ̀rọ̀ yìí. Àwọn náà ni AKINYAMOJU BOSEDE. Àlejò wa, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káàbọ̀ sí ètò. Ẹ ṣé olóòtú. Ṣé àlàáfíà ni ẹ wà? Àlàáfíà la. Ó ti hàn lójú wọn pé àlàáfíà la. Ẹ ò sì rí pé obìnrin àtobìnrin náà ni lónìí, rí pé wọ́n lógo èmi náà lógo, nítorí náà mọ̀ dá sí àárín wa ní òní lóbìnrin sóbìnrin. Tó bá jẹ́ ọ̀la bá mú wá Kò sí wàhálà. Gẹ́gẹ́ bí àkòrí tí a sọ síwájú pé oyún ṣíṣẹ́, kí gan tiẹ̀ ni oyún? Àkọ́kọ́ bẹ́ẹ̀ látòrí yẹn. Oyún ni tí ọkùnrin àti obìnrin tán bá jọ ní àjọṣepọ̀, tí àtọ̀ ẹ̀ tó bọ́ sí ẹyin tí obìnrin òun produce, tó bá wá di ọmọ tó wá ń dàgbà nínú obìnrin. Tí a bá tiẹ̀ wá sọ wípé kan tiẹ̀ tó wá ṣe yẹn pé ṣíṣẹ́ fúnra rẹ̀ gan, pé kí ni ìtumọ̀ ṣíṣẹ́ fúnra ẹ̀? Ṣíṣẹ́ oyún jẹ́ kí oyún kó wálẹ̀ kó tó di ìgbà tí ó yẹ kí èèyàn ń bímọ. Kán tó lè pè é ní abortion, ó máa ti wálẹ̀ before the 28 weeks. That's méjìdínlọ́gbọ̀n ọ̀sẹ̀ méjì. Ìgbà yẹn náà máa ń pè é ní abortion. Wọ́n máa ń pè é ní ṣíṣe pé èèyàn ṣẹ́ oyún. Ó sì lè wá ní ó pín sí ọ̀nà méjì. Bóyá ó fúnra ara ẹ̀ wálẹ̀ ni, àbí bóyá ẹni ń fúnra ara ẹ̀ ló lo nǹkan láti fi mú wálẹ̀. Ibi tí mo ti fẹ́ gbé ìbéèrè mi lọ tẹ́lẹ̀ náà nìyẹn, pé ó dà pé bí ọ̀nà méjì ló lè gbà ní, bóyá kí ẹni ẹ lo nǹkan tàbí kí ó wálẹ̀ fúnra ara ẹ̀. Ìtàn pè ní spontaneous or miscarriage. Ṣé miscarriage yìí tí ó jẹ́ pé kó wálẹ̀ fúnra ara rẹ̀, àwọn kí ló máa ń ṣokùnfà? Ẹ ṣé olóòtú. Oríṣiríṣi nǹkan ló máa ń fa kí oyún wálẹ̀ fúnra ara ẹ̀. Ìkíní, àwọn èròjà kan wà nínú ara obìnrin tí ó máa ń jẹ́ pé tí oyún bá ti ṣẹlẹ̀, àwọn kinní wọ̀nyẹn àwọn èròjà yẹn ló máa support ẹ̀, ló máa tì í lẹ́yìn láti máa jẹ́ kí oyún yẹn kó máa dàgbà sí. Àwọn èròjà yẹn ni àwọn olóyìnbó máa ń pè ní hormonals. So tíyàn bá ti ní irú hormonals yẹn tí ò bá ti dàgbà rí bó ṣe yẹ kó rí, tó bó ṣe yẹ kó rí nínú ara, tó jẹ́ pé àwọn òyìnbó ń pè ní hormonal imbalance, ó lè fà á kí oyún kí ó wálẹ̀. Although orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní ìtọ́jú, torí irú ẹni bẹ́ẹ̀ tó bá fira hàn ní ilé ìwòsàn, ó ní abẹ́rẹ́ tán máa ń fún ní àsìkò kan tó máa fi support oyún yẹn, tó máa fi tì lẹ́yìn títí oyún yẹn máa fi lọ. Then another thing ni bí Ọlọ́run ṣe dá obìnrin, ilé ọmọ wọn ó yàtọ̀ síra. Èèyàn míì wà tó yẹ pé bọ́lọ́run ṣe dá ilé ọmọ ẹ̀ ò dúró bó ṣe yẹ kó dúró, orú yẹn náà lè fà kí oyún kí ó jábọ́. Then another one, obìnrin lè wà involved nínú ìjàmbá mọ́tò. Ṣé mọ̀ pé kò ń ṣe pé òun fúnra rẹ̀ ló ṣe kó, bóyá ibi tó tí ìjàmbá mọ́tò yẹn ti ṣẹlẹ̀, bóyá ó lakùn mọ́lẹ̀ ni, àbó ó jọ̀ǹdí mọ́lẹ̀ bákan, ó lè fà kí oyún wálẹ̀. Then another one is that ẹ máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ pé tíyàn bá ṣẹ̀ lóyún, pé ó ní time tíyàn lè dédé lògùn, especially first trimester, the first 3 months. Oṣù mẹ́ta àkọ́kọ́. Yes, ní oyún èèyàn gbọ́dọ̀ ṣọ́ irú oògùn tó máa lò. Tó bá ní àìsàn kan àbí kinní kan, ó bẹ́tà kó lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn, àwọn tó dìídì kàwé tó mọ̀ nípa oògùn. Àwọn yẹn ló máa fún ní guidelines, tó bá fún lóògùn wọ́n á mọ̀ bọ́n ṣe máa monitor ẹ̀.
ṣe understand nǹkan tí mo sọ. ẹ má wàá bínú pé mo ti fẹ́ dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ẹni wípé ẹni tó bá lóyún pé ní oṣù mẹ́ta àkọ́kọ́ ó ní bó ṣe yẹ kó lóògùn kì í ṣe pé bóyá kéèyàn kọ́ lóògùn fún rẹ̀ tó bá tiẹ̀ fẹ́ lóògùn rárá ó yẹ kó dé ilé ìwòsàn. báwo wá láṣẹ wá sọ àwọn tó jẹ́ wípé tí wọ́n bá lóyún wọn kì í tètè mọ̀ pé oyún wà lára wọn. kò sí bí èèyàn ò ṣe ní tètè mọ̀ pé oyún wà lára ẹ̀ ìsáyédà kó má rí nǹkan oṣù ẹ̀ bó ṣe yẹ kó rí àbí á ní bí ó ṣe máa rí lára ẹ̀ tó jẹ́ pé ó máa mọ̀ àgàgà ẹni tó bá jẹ́ pé ó wà nílé ọkọ tó dẹ̀ jẹ́ pé ó mọ̀ pé òun àti ọkọ òun wọ́n jọ ní àṣepọ̀ tó jẹ́ pé ó mọ̀ pé oyún lè wáyé kò yẹ kẹ́niyẹn máa lo oògùn ẹ̀ bó ṣe wù torí ó mọ̀ pé oyún lè wáyé apart from pé oyún yẹn gan lè bàjẹ́ ó lè jẹ́ kí aláboyún yẹn kó ní abnormal child torí ibi tí àwọn cells yẹn ti ń grow tó lọ lo oògùn tí oògùn yẹn lọ ba ìkan nínú àwọn cells yẹn jẹ́ṣẹ̀ mọ̀ bóyá ojú ló lọ bàjẹ́ tọmọ yẹn tán bí tí ò lójú so ó ṣe rí nìyẹn so lẹ́yìn ẹ máa bọ́rọ̀ ẹ̀ so malnutrition náà tún lè fà á. torí mo tẹ̀sẹ̀ ni mo fẹ́ béèrè pé jíjẹ náà. bẹ́ẹ̀ ni ẹni tí ò bá jẹ oúnjẹ dáadáa ṣe mọ̀ pé oúnjẹ tẹ́ bá jẹ òun ló ń fún ọmọ ní nutrient nínú gbogbo àwọn èròjà tó máa jẹ́ kọ́mọ yẹn fi dàgbà dáadáa òun ló ṣe jẹ́ pé àwọn míì so irú ọmọ bẹ́ẹ̀ yẹn tí ò bá dàgbà dáadáa ó lè decide láti bóyá èèyàn ti starve tí ò fún ní oúnjẹ tó ó lè decide láti wálẹ̀ through ìyẹn then another thing is that àwọn kan náà ó lè jẹ́ pé nípa a ṣe ń sọ̀rọ̀ nípa nǹkan tó lè cause miscarriages èèyàn míì àwọn ọ̀dọ́ míì wá tẹ́ pé wọ́n á ti ṣe oríṣiríṣi pẹ̀lú ara wọn torí ọ̀rọ̀ wọ́n fi pán yọ yìí ó ní àlébù tó máa ń cause tó máa ń fà sí ẹnu ọ̀nà ilé ọmọ yẹn ò ní padé mọ́ á wá ṣí sílẹ̀ ìyẹn náà àwọn ìlú òyìnbó ń pè ní incompetent service so irú ẹni bẹ́ẹ̀ tó bá lóyún fún ara ẹ̀ tó jẹ́ pé ìgbà tó ti wá fẹ́ oyún yẹn nígbà tẹ́nu yẹn ti là sílẹ̀ tó bá ti dé àkókò kan fún ara ẹ̀ oyún yẹn náà á wálẹ̀ so ẹrú nǹkan bẹ́ẹ̀ náà lè jẹ́ kí oyún kí ó wálẹ̀ then àwọn obìnrin tó máa ń mu ọtí tó ń mu sìgá irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ó lè jẹ́ kí oyún kí ó wálẹ̀ so àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ ló lè jẹ́ kí oyún kí ó wálẹ̀. ẹ̀kan ẹ mẹ́nuba hormonal imbalance tí ẹ sọ pé tí olóyún bá lọ sí ilé ìwòsàn ó ní oògùn tán lè lò sí tí wọ́n á fi ṣe ó ní àwọn àpẹẹrẹ tí á hàn lára olóyún tá a fi mọ̀ pé òun ní hormonal imbalance yẹn. bẹ́ẹ̀ ni tí obìnrin bá ti di pé ó ń lóyún tó ń jábọ́ nǹkan tó yẹ kó ṣe ni kó gbéra ẹ̀ kó lọ sí ilé ìwòsàn wọ́n á ṣe àwọn àyẹ̀wò oríṣiríṣi táwọn dókítà máa ṣe ibẹ̀ yẹn ni wọ́n á ti mọ̀ bóyá hormonal imbalance ló ní o bóyá incompetent cervix ló ní o bóyá uterus ẹ̀ ò dúró dáadáa ni bóyá òun fúnra rẹ̀ ò jẹun kánú ni o ṣe understand so through investigations tó bá ti ṣe ní hospital ló máa ń jẹ́ kí wọ́n mọ̀ ibi bọ́ ṣe máa treat ẹni tó bá ní miscarriage. tó ẹ wá sọ síwájú lẹ́ẹ̀kan ẹni wípé àwọn kan wà tó jẹ́ wípé kì í ṣe pé ó wù wọ́n kóyún yẹn jábọ́ pé àwọn yẹn là ń pè ní miscarriage tó yẹ pé oyún jábọ́ fúnra rẹ̀. ẹ wá jẹ́ ká wo àwọn tó jẹ́ wípé àwọn fúnra wọn náà lérò wípé mo tiẹ̀ fẹ́ ba oyún yìí jẹ́ ní ìwòye tí yín kí lẹ lérò pé tiẹ̀ máa farú nǹkan báyẹn gan. ẹ ṣé olótùú eléyìí ó wọ́pọ̀ láàárín àwọn ọ̀dọ́ wa ọ̀dọ́mọbìnrin tí wọn ò tí ì tó ní ọkọ tó yẹ pé bóyá yálà wọ́n sì wà nílé ìwé ni àbí wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó wá ṣeré gélé tó wá di pé wá doyún ṣé mo irú wọn yẹn àwọn fúnra wọn ti wò pé bàbá ò gbúdọ̀ gbọ́ ìyá ò gbúdọ̀ gbọ́ àbí á ba ọjọ́ ọ̀la mi jẹ́ so wọ́n fúnra wọn gbéra wọn ìzáyà kan lo oògùn àbí kán gbéra wọn lọ sọ́dọ̀ àwọn dókítà abẹ́lé kán fún wọn ní kán bá wọn ṣe D&C wọ́n bá wọn fi tipátipá yọ ọmọ yẹn jáde ìyẹn ni àwọn olóyìnbó ń pè ní criminal abortion tí ò dẹ̀ wà tí òfin ìlú wa tí ò dẹ̀ tó lòdì sí so irú nǹkan bẹ́ẹ̀ yẹn báyìí ó lè yẹn gan òun ló lè ba ilé ọmọ jẹ́ ó lè fa nǹkan tó máa jẹ́ kí ẹnìyẹn máa ní spontaneous lọ́jọ́ iwájú nígbàtí ẹnu ọmọ ilé òun ó ti ṣí sílẹ̀ síbẹ̀ tó ti pẹ́ tó ti ń ṣe ẹ mọ̀ pé ìgbà tó bá ṣe èkíní tó rí i pé òun bọ́ ọjọ́ kejì kò ní tún ṣe kí so then ní abẹ́ èyí tí wọ́n fi tún yọ yìí náà ó tún ṣeé ṣe kó jẹ́ pé obìnrin á lóyún tó jẹ́ pé ní hospital ni wọ́n á ti sọ pé oyún yìí o a gbúdọ̀ jẹ́ kó wálẹ̀ torí pé ó lè ṣe ìpalára fún ìyá tó bá ti jẹ́ pé oyún tó máa ní tó jẹ́ pé kò ní lè
gbé oyún yẹn títí dìgbà tó máa fi bímọ tó jẹ́ pé bóyá àìsàn kan wà lára ẹ̀ ni àbí tó jẹ́ pé wọ́n wò pé ok o bó ṣe ń lọ yìí o oyún yìí ẹ jẹ́ ká fi àpẹẹrẹ bíi kéèyàn ní ìfúnpá tó ga kí ìfúnpá yẹn máa ga gidi gan kóyún yẹn má dẹ̀ tí débì kankan ṣe mọ̀ pé ó lè nípalára fún ìyá ẹ̀ so ní orúbẹ̀ yẹn àwọn dókítà wọ́n á pè é wọ́n á bá sọ̀rọ̀ wọ́n á sọ fún un pé oyún yìí o a fẹ́ jẹ́ kó wálẹ̀ torí a rí i pé kò sí bó ṣe lè gbé ó sì kéré kò sí bó ṣe lè gbé títí di ìgbà tó máa fi bímọ so irú ìyẹn a kì í pè ní criminal abortion because it is acceptable ìjọba gba irú ẹ̀ wọ́n máa ń pè yẹn ní therapeutic abortion wọ́n ṣe é nítorí pé wọ́n fẹ́ fi gba ẹ̀mí ìyá là ní. tó bá jẹ́ àwọn ọmọ tí oṣù wọn kì í tó ìgbà tó yẹ kó bí wọn tí wọ́n bí wọn tó ń gbé wọn sínú ìgò yẹn ṣé ìyẹn ti máa kọjá that was why ìdí tí mo fi sọ fún yín pé ó ní tí mo fi pé 22 nìyẹn any ọmọ tó bá ti kọjá 22 ó ti di preterm baby ó ti di ọmọ tí ò gbó orú àwọn yẹn náà máa ń tọ́jú although ní àwọn ìlú western world tó jẹ́ pé wọ́n ní àwọn irinṣẹ́ tó jù wá lọ a rí ọmọ 6 months ní oṣù mẹ́fà yes oṣù mẹ́fà tó jẹ́ pé wọ́n á tọ́jú wọn títí di ìgbà tí wọ́n ṣe bọ̀ ní ọ̀dọ̀ wa ń bì báyìí ó kò wọ́pọ̀ hospital tó lè ṣe torí àwọn care wọn yẹn wọ́n máa ń pè wọ́n ní intensive care unit wọ́n máa ń care yẹn ó jẹ́ special care ṣé mo kọ́ mọ̀ yẹn ó sì dàbí ìgbà ó sì yẹ kó sì wà nínú so ó dẹ̀ tí wọ́n ti wá bí síta báyìí sì yín ṣe mọ̀ àti cope gbogbo àwọn ìfun gbogbo wọn ò tí ì dàgbà tó nǹkan tó yẹ kó wà níta so ó ní àwọn ìtọ́jú tó máa ń fún orú àwọn ọmọ bẹ́ẹ̀. tó ẹ sọ síwájú lẹ́ẹ̀kọ́ ẹni wípé nǹkan tí ó máa ń fà tí àwọn èèyàn fi máa ń ṣẹ́yàn pọ̀lọpọ̀ ó máa ń wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ tó jẹ́ wípé wọ́n wò pé àwọn ò tí ì ṣetán láti sọ pé bóyá àwọn fẹ́ bímọ ẹ wá jẹ́ ká wò ní apá bíi pé àwọn míì tó jẹ́ wípé wọ́n jẹ́ ìyàwó ilé tó yẹ pé àwọn fúnra wọn tún wá lọ ń ṣẹ́yún kí ni ojú tẹ tún wá fi wo apá abẹ yẹn. ìyẹn tún burú jáwé nítorí pé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ó ti yẹ kẹ́yìn méjèèjì jọ jókòó kẹjọ rò oyè ọmọ tá a fẹ́ bí báwo ni àpò wa ṣe rí báwo ni ìlera ìyàwó tó fẹ́ bímọ yẹn náà bó ṣe rí ṣé ọkọ mi ṣé ó ń gbọ́ tèmi àbí kíní kó tó di pé èèyàn máa ń plan èèyàn máa ń ṣètò kó tó di pé ó lóyún ni so irú àwọn obìnrin bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n ti mọ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe o tó má ti mọ̀ pé wọ́n ti rẹ́dí ó yẹ kí wọ́n lọ fún ìfètòsí ọmọ bíbí tó dẹ̀ pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé wọ́n lè ṣe àwọn èyí tẹ́ máa ṣe tó jẹ́ pé ok o mo sì fẹ́ bímọ sí o mo kàn fẹ́ fi space àwọn ọmọ mi ni wọ́n á lọ ṣe irú ìyẹn ò ní jẹ́ kí ìyàwó ilé kó máa ṣe criminal abortion. kí ni ká tó wá sí gbọ́ nípa àwọn tó ń bẹ̀rù láti ṣe ìfètòsọ́mọ bíbí látàrí pé wọ́n ní ó lè ṣèpalára fáwọn lọ́jọ́ iwájú bí àdí tí mo fi fẹ́ ṣe nìyẹn. ó dàbí pé àwọn èèyàn ti pọ̀ báyìí nísìnyí tó ti mọ̀ nípa ìfètòsọ́mọ bíbí bọ̀ fún àwọn tí ò mọ̀ kò sí nǹkan kan tó fi ń ṣèyàn tó ń bá lọ sí ibi tó ti ń ṣe ìfètòsọ́mọ bíbí wọ́n máa test yín wọ́n máa ṣàyẹ̀wò yín wọ́n á wo èyí tó bá ẹ lára mu wọ́n tó fúnyàn wọn ò lè fún yín ní èyí tí irú èyí tó bá ṣiṣẹ́ pẹ̀lú mi báyìí kò lè bá tí olóòtú ṣiṣẹ́ olúkálùkù ni wọ́n á ṣe àwọn àyẹ̀wò kan tó di pé wọ́n ṣe fún wọn so kò sí nǹkan kan tó wà ńbẹ̀ wọ́n fi ọkàn wọn balẹ̀ òun ló máa ń jẹ́ kí èèyàn gbé ìgbé ayé rere inú èèyàn wọn á dùn nínú ilé ọkọ òun tí èèyàn bá ti bí ọmọ tó yẹ kó bí ẹ mọ̀ pé kò ní sí ìpalára fún àgàgà bí gbogbo ìgboro ṣe rí báyìí ó yẹ kó kálukú tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ. tọ́ ẹ sọ síwájú lẹ́ẹ̀kọ́ ní pé ẹlòmíì tó jẹ́ wípé ó máa wá di wípé ìgbà tó bá wá nílò oyún gan nígbà tí ẹnu ilé ọmọ ti ṣí sílẹ̀ ló máa di pé oyún ń wálẹ̀ fún rárá ẹ̀. ó ní ìṣẹ̀lẹ̀ kan tí èmi mọ̀ tó jẹ́ pé arábìnrin yẹn tó bá di wípé oyún yẹn ti ń tó bí oṣù 5 ni ó máa ṣe bíi pé kí ó bí ọmọ ṣùgbọ́n kí wá ń ṣe wípé bóyá gbogbo ìgbà tó bá ti lóyún tó ti jẹ́ wípé wọ́n ti ṣe ohun tí àwọn olóyìnbó ń pè ní scan tí wọ́n ti fi rí wípé bóyá inú scan náà láti rí pé bóyá ọkùnrin ni ọmọ tí ó ń bẹ nínú ẹ̀ àbí obìnrin tó wá rí pé ọkùnrin èyí tó bá ti wá jẹ́ pé oyún ọkùnrin ló ní tó bá ti ń tó bí oṣù 5 báyẹn ni ó máa ń ṣe bí kí ó bí ọmọ irú èèyàn báyẹn ṣé àsọ wípé bóyá òun náà ti ṣe oyè ó ti ṣẹ́yún sí ẹ̀yìn nígbà tí yóò wà ní sísí kó tó di pé wọ ilé ọkọ ni. kò ṣe pé irú ẹni bẹ́ẹ̀ yẹn ti ṣe nǹkan bẹ́ẹ̀ ó lè mo ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ kan nípa ok ó yẹ kí n fi ọ̀rọ̀ genetic
genetic influence náà ó wà níbẹ̀ lórí ìyẹn jẹ́ pé ara èèyàn bó ṣe máa ń react bó ṣe máa ń kọbi hà sí kíní nǹkan ní àpẹẹrẹ ara tiẹ̀ lè máa kọbi ara sí kọbi kó máa react sí that particular sex tó máa ń wálẹ̀ yẹn kó jẹ́ pé bóyá ó ní nǹkan kan tó wà ń bẹ̀ tó jẹ́ ó dẹ̀ tún lè jẹ́ pé àtọ̀ ọkọ ẹ̀ ṣe mọ̀ pé ọkùnrin ló máa ń determine sex ọmọ ó lè jẹ́ àtọ̀ ọkọ ẹ̀ yẹn ó lè wá in an abnormal form torí lẹ́ẹ̀mí tí ọmọ bá wá tí ọmọ yẹ pé ọmọ yẹn ò pé fúnra ra ẹ̀ ideally ó yẹ kí ọmọ yẹn wálẹ̀ tí ọmọ yẹn ò bá pé fúnra ra ọmọ yẹn ó máa ń wálẹ̀ so oríṣiríṣi nǹkan ni tó bá lọ sí ilé ìwòsàn tó bá ṣe àyẹ̀wò fún wọn á mọ nǹkan tó dé tó fi ń rí bẹ́ẹ̀. tó ẹ tẹ̀ tó wá sọ síwájú lẹ́ẹ̀kan náà wípé àwọn ìyàwó ilé pé ó yẹ kí wọ́n mọ̀ wípé káwọn ti ṣètò pé iye ọmọ báyìí ní afẹ́bí tí ò ní sí wípé bóyá ńgbà tó lúwa rẹ̀ bá lóyún tí kò dẹ̀ lérò tẹ́lẹ̀ wípé ó máa wá sọ wípé òun fẹ́ lọ ṣẹ́yún nípa ọ̀rọ̀ ìfètò sí ọmọ bíbí. Tí a bá tún wá ní káwọ́ ní ayé òde ìsìn náà a mọ̀ pé kì í ṣe pé àárín ọ̀dọ́ nìkan náà ni pé bóyá ṣíṣẹ́yún tí ó wà. Kí ni ká ti wá sọ ẹni tó yẹ pé torí ká tún wò níwò pé obìnrin ni ẹ̀yin náà fúnra yín tí ó sì jẹ́ pé iṣẹ́ tí ẹ̀ ń ṣe náà lélẹ́yìí tí a bá wá rí ìyàwó tó jẹ́ wípé ó wá tó jẹ́ pé kò wú nínú ọkàn rẹ̀ láti wá sọ wípé òun fẹ́ ṣẹ́ oyún ṣùgbọ́n tó jẹ́ wípé bóyá ọkọ ló sọ wípé bóyá àwọn ò ní owó láti sọ wípé àwọn fẹ́ tọ́ ọmọ yìí. Ẹ̀yin gẹ́gẹ́ bí oní ètò ìlera kí ni ìyànjú tí ẹ lè gbaru èèyàn bẹ́ẹ̀? Èmi ò ní tàpá sí òfin hàn torí òfin ìjọba ó sọ pé tí ò bá ń ṣe pé nǹkan tó máa pa ìyá lára ni health wise àwọn ló mọ̀ tán fi sùn tán fi lóyún ọmọ èmi máa gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n bí ọmọ òun èèyàn ọmọ tó ń gbé orí tó mú oríire báyàn ìjọba ò fi àyè gbà pé kí wọ́n lọ ti fi tipátipá yọ nígbà tí ò sí nǹkan kan tó ń ṣe ìyá tó lè fi sọ pé kán mú oyún yẹn wálẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá wá sí hospital wọ́n á gbà níyànjú wọ́n á encourage ẹni pé kó carry pregnancy yẹn wọn ò ní bá terminate wọn láṣẹ. Bí ẹ ṣe wá sọ síwájú lẹ́ẹ̀kan ẹni wípé oyún tó jẹ́ wípé bóyá ó lè ní ìpalára fún ìyá nìkan òun ni ìjọba fi ọwọ́ sí wípé tọ̀ ìgbà tó ti jẹ́ pé ó máa ní ìpalára ni wọ́n ṣe lè mú oyún yẹn wálẹ̀. Àwọn tó wá jẹ́ wípé wọ́n kì í ṣe pé bóyá ó lè ní ìpalára tí wọ́n fẹ́ ṣẹ́yún nǹkan tí ẹ̀ ń gbìyànjú láti sọ ni wípé tó bá àgàgà tó bá jẹ́ ilé ìwòsàn ìjọba wọn ò lè ṣe fún wọn. Wọn ò lè ṣe o. Kí ni a wá sọ àwọn ilé ìwòsàn tí ó jẹ́ wípé wọ́n ń ṣẹ́yún fún àwọn ènìyàn? Gbogbo àwọn nǹkan tí àwọn dókítà abẹ́lé ń ṣe yẹn àwọn náà wọ́n mọ̀ pé wọ́n ń ṣe é pamọ́ ni kò ń ṣe nǹkan tí ìjọba gbọ́dọ̀ mọ̀ sí gbogbo àwọn dókítà tó bá jẹ́ àwọn tó kọ̀wé tí wọ́n lọ iléèwé wọn ò ní ṣe irú ẹ̀ fún yín bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní private hospital wọ́n á sọ fún ẹ categorically pé ẹ jọ̀ọ́ èmi ò kì í ṣẹ́ oyún ní bíbáyìí because wọ́n mọ̀ pé ó lòdì sí òfin orílẹ̀-èdè wa. Nígbà tí tẹ̀ ń sọ̀rọ̀ síwájú ní ẹ̀ẹ̀kan ẹ mẹ́nu bà D&C pé ọ̀nà tó fi ń yọ oyún ṣé òun nìkan ni ọ̀nà tó ń gbà lò láti fi yọ oyún? Oríṣiríṣi ọ̀nà náà ń gbà tó fi ń yọ oyún ó depend lórí wọ́n bá ṣe wo ẹnìyẹn wọ́n lè decide láti fi àwọn oògùn kan àwọn mi ò ní dárúkọ oògùn yẹn wọ́n lè fi sí inú ojú ara ẹnu ọ̀nà ilé ọmọ tó máa jẹ́ kí ẹnu ọ̀nà ilé ọmọ yẹn kó là tí á jáde wọ́n tún lè fún wọn ní oògùn tó ń lò bọ̀ lẹ́ẹ̀míì ó máa ń wà tó jẹ́ pé tí product of conception yẹn ìyẹn ọmọ tó ti ṣe tí ò bá jáde tán wọ́n máa need láti open dilatation and correct wọ́n á kó jáde but àwọn kinní yẹn náà tí wọ́n ṣe mọ̀ káwọn dókítà wa lábẹ́lé yẹn wọ́n ń ṣe lóríṣiríṣi ó máa ń ní oríṣiríṣi jàǹbá tó máa ń ṣe so wọ́n ní láti ṣe níbi tó jẹ́ pé ó jẹ́ torí for instance ẹni tó jẹ́ pé a sọ pé fúnra rẹ̀ kọ́ ló fẹ́ kí oyún yẹn wálẹ̀ tó yún yẹn rẹ̀ wálẹ̀ tí gbogbo ẹ̀ ò wálẹ̀ tán ó yẹ kó lọ hospital wọn fọnú fún irú ẹni bẹ́ẹ̀ ó ní bí àwọn dókítà ṣe máa ń measure ibi tí uterus ẹ̀ dé nìyẹn ilé ọmọ ẹ̀ dé nìyí o so wọn ò ní go beyond that torí a máa ń rí àwọn míì tó yẹ pé tó máa ti wá lọ ṣe oríṣiríṣi wọn kó wọn wá wọn á ti perforate wọn á ti lu ilé ọmọ wọn tá á ti lu ìfun wọn tí gbogbo ajá síra tí ìgbẹ́ á máa jáde tí yẹ pé tó bá mí lẹ́gbẹ̀ẹ́ yín bí
ẹ ní lè dúró ṣe mọ̀ oríṣiríṣi kòkòrò infection àti kún gbogbo inú ẹ̀ so òun náà ṣe máa ń wà careful especially with that D&T ṣe lè mọ̀ kó òun ló dàbí pé àwọn dókítà abẹ́lé yẹn máa ń ṣe jù so òun ni mo ṣe máa ní ó ṣe dáa kó jẹ́ pé tó ń bá fẹ́ wá torí àwọn dókítà tó dìídì kọ́ iṣẹ́ yẹn tó yẹ pé wọ́n lọ léèwé fún ó ní bọ́n ṣe máa ń measure ẹ̀ kó tó di pé wọ́n á ṣẹ̀ bẹ̀rẹ̀ procedure tó ń bá fẹ́ ṣe lórí ẹni náà. ìtí wọ́n bá máa wá ṣe yẹn kò ní pé bóyá ó máa ní nǹkan táwọn olóyìnbó ń pè ní side effect ní ìtó jẹ́ wípé wọ́n wò wípé ó yẹ kí oyún yìí kí ó wálẹ̀ pé ẹ jẹ́ ká fa oyún yìí wálẹ̀ kò sí pé bóyá ó máa ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní side effect fún ẹni tí ó ní oyún yẹn sí ara. tó bá ti jẹ́ èyí tó jẹ́ pé therapeutic kind of abortion tó yẹ pé wọ́n fẹ́ ṣe láti fi gba ìyálà ni ó ní àwọn ọ̀jọ̀gbọ́n ló máa ń ṣe tó jẹ́ pé ó máa ń jẹ́ kí wọ́n máa ń mọ bọ́n ṣe máa ń jókòó ṣe kò ń ṣe nǹkan tó jẹ́ pé ṣe mọ̀ pé tẹ bá ríbi táwọn àwọn quack yẹn ti operate wọ́n kàn gbé ẹni yẹn wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní ṣe ṣe mọ̀ pé bóyá ó jẹ́ attendant níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ so ó ti débẹ̀ fúnra rẹ̀ ó ti rí i pé ok báyìí náà ṣe ń ṣe òun náà bẹ̀rẹ̀ sí ní ṣe ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ó dìde so most of the time àwọn tó bá ti ṣe in a recognized hospital tó jẹ́ àwọn tó jẹ́ tó kàwé ló ṣe wọn ò ní wàhálà pẹ̀lú ẹ̀. tọ́ ẹ̀yin ará ilé òun náà nìyẹn ti gbọ́ tí àlejò wa ti ń bá wa yànnàná ní àtàárọ̀ yẹn ṣùgbọ́n wọ́n ní ó kú báyìí ní ìbọn rẹ̀ mí sì mọ̀ sọ pé kò ní dá kí itọ́ gbẹ lẹ́nu nítorí náà ẹ jẹ́ ká dókè lóun lọ rèé mú mi ẹ má yí kúrò ń bẹ à ń padà bọ̀. káàbọ̀ padà ẹ̀yin ará ilé fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa Kaaro Oojire níkànnì KAFTAN television Yorùbá náà ní ẹwà abala tí a sì mọ̀ fi ká ẹsẹ̀ ètò náà ní àwọ̀ abala bó ṣe ń lọ tí àlejò wa sì ti ń bá wa tọ́nú sí gbogbo ohun tó ṣókùnkùn sí wa nípa oyún ṣíṣẹ́ ẹ má lọ bí kankan ẹ̀yin náà ẹ jókòó kí àjọ máa kọ́ ẹ̀kọ́ lọ ẹ kú wa tó tónu àtàrọ̀ àlejò wa. ẹ ṣe lóòótọ́ ní ẹ̀kan tẹsẹ̀ mẹ́nubà pé àwọn oyún kan wà tó bá jẹ́ pé ó ní ìdí gbòógì kan ni wọ́n á fọwọ́ sí pé kí wọ́n yọ pé torí ó lè ṣe ìpalára fún ìyá ọmọ ẹni tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí àwùjọ bí nǹkan ṣe ń lọ láyé òde òní tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan là ń gbọ́ pé bóyá wọ́n fipá bá obìnrin lò pọ̀ èèyàn 3 4 bẹ́ẹ̀ tó á jẹ́ pé nípasẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ ọmọbìnrin náà ní oyún ṣé tó bá lọ sí ilé ìwòsàn wọ́n á fún ní àmọ̀ràn pé kó foyún sílẹ̀ ni àbí wọ́n máa bá yọ. ẹ ṣe olóòtú tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa wọ́n fipá báyàn lò pọ̀ àbí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ àwọn àbí bóyá olè wá digun báyàn wọ́n dẹ̀ di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn obìnrin ibẹ̀ sùn nǹkan tó yẹ kẹ́nìyẹn kọ́kọ́ ṣe ò ní pé kó lọ sílé ìwòsàn yàtọ̀ sí ọ̀rọ̀ oyún oríṣiríṣi nǹkan ló lè tibẹ̀ wọ ènìyàn lára ènìyàn lè kó àrùn HIV ó lè kó àrùn hepatitis B so nǹkan tó yẹ kí èèyàn kọ́kọ́ ṣe òun ni pé kó lọ sí ilé ìwòsàn tó bá dẹ̀ lọ sí ilé ìwòsàn wọ́n ní àwọn oògùn tó máa fún tó jẹ́ pé kò tiẹ̀ ní lóyún yẹn rárá ìgbà yẹn yẹ mọ̀ pé tó bá yẹ kó ṣẹlẹ̀ báyìí under 24 to 72 hours 30 débẹ̀ oyún yẹn ò tí iṣẹ́ mọ̀ kò tí ì ṣẹlẹ̀ bó tiẹ̀ ti ṣẹlẹ̀ gan kò tí ì bẹ̀rẹ̀ sí ní wábi tó máa fi ra ẹ̀ sí débi tó ti ń lẹ́ra ẹ̀ mọ́ ilé ọmọ so orú ìgbà yẹn ó ní àwọn oògùn tó máa fún wọn tó jẹ́ pé ènìyàn ò tiẹ̀ ní oyún yẹn rárá but tí oyún bá ti wá ṣẹlẹ̀ o tí ó jẹ́ pé kò ní ìpalára fún ìyá bó tiẹ̀ jẹ́ rẹ̀ tó jẹ́ pé ẹnìyẹn ti ní fún àpẹẹrẹ pé ẹnìyẹn ti dúró sílé odindi oṣù 3 ó ṣẹ̀ wá ń bọ̀ irú oyún bẹ́ẹ̀ mi ò jọ bóyá ìjọba fi owó sí kọ́lọ̀ ń ṣàánú. so nǹkan tá a máa gbà wọ́n níyànjú ni pé immediately tó ń bá ti rí orú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti ṣẹlẹ̀ bóyá o lè wá ka yín mọ́lé ni o tó fipá bá yín lò pọ̀ àbí bóyá wọ́n rèpù kẹ́nìyẹn gbéra ẹ̀ lọ sí ilé ìwòsàn ẹni wọn ò ní láti pariwo ara ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó máa pariwo ẹ̀ á dẹ̀ lọ wọ́n á ṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe fún. tọ́ ẹ sọ síwájú lẹ́ẹ̀kan wípé àwọn oyún tó jẹ́ wípé ó lè ṣèpalára fún ìyá òun ni wọ́n máa ń mú wálẹ̀ ṣùgbọ́n mo tún wá fẹ́ kẹ́ bá wa ṣàlàyé irú àwọn oyún bẹ́ẹ̀ pé báwo gan ni irú àwọn oyún yẹn ṣe máa ń ṣẹlẹ̀. fún àpẹẹrẹ irú ẹni tó jẹ́ pé bóyá ó ti ní kánsà tó jẹ́ pé òun fúnra rẹ̀ gan bára ẹ̀ ń fa àìsàn yẹn tó ń dun ẹ̀mí ara ẹ̀ àbí irú ẹni tó bá jẹ́ sickle cell anemia tó jẹ́ pé wọ́n ti ń rí i pé oyún yẹn ní láì tí ìdàgbà ó ti ń fa oríṣiríṣi tó ti ń ní kidney problem tó ti ń ní gbogbo irú oyún bẹ́ẹ̀ wọ́n á ní kó wálé àbí ẹni tó jẹ́ pé ó ní ìfúnpá ẹ̀ ní ga
tó yẹ pé ó dẹ̀ ń ga gan ó dẹ̀ ń lọ despite gbogbo oògùn tó ń lò fún tí ò dẹ̀ wálẹ̀ tó yìnyẹn ò dẹ̀ tí ì débì kan irú oyún bẹ́ẹ̀ á fàpalára fún ìyá òun so irú àwọn oyún bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé kí wọ́n yọ. tọ tí a bá tún wá ní káwò ní apá bíbá yìí ǹjẹ́ ó tiẹ̀ ní bóyá àwọn àjọ kan tí ìjọba gbélẹ̀ ní apá pé bóyá àwọn tó jẹ́ onímọ̀ ìlera tí wọ́n gbé sílẹ̀ pé bóyá àwọn ni wọ́n mọ̀ mú àwọn dókítà tí ń ṣe oyún ṣíṣẹ́ fún àwọn tí kò yẹ kí wọ́n ṣe yìí. èmi ṣàmọ̀ pé òfin ilẹ̀ wa ò gbà ṣe mọ̀ pé ní ilẹ̀ orílẹ̀-èdè wa oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ àwọn àjọ máa wà bọ̀ ṣe mọ̀ bí àwọn èèyàn ṣe ń ṣe kò sí àwọn míì wọ́n á ṣẹ̀ wọ́n á mú lọ ìdẹ èèyàn mélòó gan ló ń jáde tó ń sọ pé nǹkan báyìí ni torí nínú ìrírí tèmi ti rí tí wọ́n bá ti wá bẹ́ẹ̀ yẹn sí hospital tó jẹ́ pé wọ́n ti bà ilé ọmọ wọn jẹ́ tán ti ṣe oríṣi míì gan lè kú nínú wọn tí wọ́n bá ti wá sí hospital tó bá ń béèrè lọ́wọ́ wọn pé ibo lẹ ti iṣẹ́ wọn kì í bí ìgbà tán ti máa ń sọ fún ẹ má sọ pé ibí yìí ni wọn ò fẹ́ dárúkọ ẹni náà then most of the time tán bá tún lọ sí àgọ́ ọlọ́pàá gan bóyá wọ́n mú ẹnìyẹn lọ ṣe mọ̀ bí orílẹ̀-èdè wa ṣe rí kọ́lọ́n kó gbà wá. àmín Èdùmàrè. ǹjẹ́ àwọn àjọ tẹ̀ wà nílé ìwòsàn gangan tó yẹ pé bíi tí wọ́n máa gba àwọn olóyún níyànjú gẹ́gẹ́ bíi counseling tí wọ́n máa ṣe fún àwọn olóyún ṣé irú ètò bẹ́ẹ̀ wà nílé ìwòsàn? bẹ́ẹ̀ ni ó wà òun la ṣe máa ń gbà wọ́n níyànjú pé tí wọ́n bá ti lóyún immediately kan máa bọ̀ tí wọ́n bá ti book nǹkan tí wọ́n bá ti forúkọ sílẹ̀ sí iléeṣẹ́ ìjọba nǹkan wọ́n máa ń ṣe ni pé láàárọ̀ tí wọ́n bá ti wá yàtọ̀ sí exercise tí wọ́n cancel wọn pé kí wọ́n máa ṣe ń lé eré ìdárayá wọ́n á tún kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n máa jẹ wọ́n á sọ fún wọn ní gbogbo àwọn nǹkan tí wọ́n lè ṣe gbogbo bí oyún ṣe ń ṣe tó bá ìdẹ̀ ní anything àbí bó ní nǹkan kan tó ń rí tí ó yàtọ̀ sí nǹkan tó ń ti sọ fún wọn gbogbo nǹkan tó ìgbésẹ̀ tó yẹ kó ń gbé bí wọ́n ṣe máa tètè wá hospital ẹ má dá lo oògùn fúnra yín o ẹ má ṣe bí eléyìí o wọ́n yẹ máa ń kọ́ wọn nìyẹn. ẹ mẹ́nu bà eré ìdárayá nínú oyún ṣé olóyún náà tún lè máa ṣe eré ìdárayá? olóyún ò gbúdọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ó gbúdọ̀ máa ṣe eré ìdárayá. tọ́lẹ́rù ń bá mi kọ́ má di wípé ètè oyún ò tún lọ jábọ́ ní eré ìdárayá. ó ní orú eré ìdárayá tán máa ń ṣe wọ́n lè ní kán jó wọ́n lè ní kán fọwọ́ kan ẹsẹ̀ kán fọwọ́ kan orí wọ́n lè oríṣiríṣi pé olóyún ò mí pé kó má dìde kó dáná fọ́kọ ẹ kó gbálẹ̀ nínú ilé ṣe orú àwọn ìyẹn kò ṣe pé ṣe mọ̀ pé èèyàn míì tó bá ti lóyún báyìí wọ́n á jókòó àdàgbà tó jẹ́ pé àìsàn ẹ̀hìn irú obìnrin tó ń ṣe irú èèyàn tó ń ṣiṣẹ́ tó ń lọ ibiṣẹ́ bíi tèmi báyìí ṣe mọ̀ tí n bá lóyún màá lọ ibiṣẹ́ màá ṣiṣẹ́ ní ibiṣẹ́ màá rìn síbí rìn sọ́hún ó kàn yẹ pé irú eré ìdárayá tí wọ́n yàtọ̀ sí ti èyí tí à ń sọ pé bóyá wọ́n lọ jíìmù tán lọ ń fò tán ń ṣe. kó má di wípé olúwa rẹ̀ ó lóyún ni yóò sọ wípé wọ́n ti ní ká mọ̀ ṣeré ìdárayá pé jíìmù yá a fẹ́ lọ ṣe eré ìdárayá tọ́ kó má di wípé olúwa ó fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ ẹ sọ síwájú lẹ́ẹ̀kan wípé ara àwọn nǹkan tí à ń pè ní disadvantage pé à ń ṣẹ́yún ni wípé ìgbà tí èèyàn bá wá di wípé ó nílò oyún yìí gangan pé yóò di wípé oyún ọmọ wálẹ̀ yàtọ̀ sí yẹn ǹjẹ́ ó tiẹ̀ tún ní àwọn nǹkan míì tó jẹ́ wípé ìpalára fún ẹni tó jẹ́ wípé ó ń ṣẹ́yún? oríṣiríṣi nǹkan ló wà tó jẹ́ ìpalára oyún ṣíṣẹ́ ò dáa rárá kò yẹ kí èèyàn kankan dábàá ẹ̀ tí ò bá nídìí nítorí pé lákọ̀ọ́kọ́ ó lè fa pé kíyàn má rọ́mọ bí lọ́jọ́ iwájú bóyá ńgbà tó ti ibi tó ti ń ṣẹ́yún àwọn kòkòrò ti wọ̀ tó ti dí ọ̀nà fallopian tube ẹ̀ ṣe mọ̀ tí ọ̀nà yẹn ò true dáadáa yálà pé bóyá àtọ̀ yẹn ò lè débi tí ẹyin wà toró níbi tí ẹyin wà tó yẹ pé àtọ̀ yẹn bá pàdé ẹ̀ wọ́n á ṣẹ̀jọ máa bọ̀ wá lẹ́yìn àtọ̀ sí yẹn ṣe rí nígbà tí Ọlọ́run sò dá ìníwé tó jẹ́ pé tí fertilization yẹn bá ti ṣẹlẹ̀ tí àtọ̀ àti ẹyin obìnrin yẹn tó bá ti pàdé òun náà ń pè ní fertilization tó bá wá ń bọ̀ á wá ibi tó fẹ́ lẹ́ra ẹ̀ mọ́ nínú ilé ọmọ yẹn ibi placenta ibi olóbi ọmọ yẹn ó máa ń wá ibi tó máa lẹ́ra ẹ̀ mọ́ nígbà tí Ọlọ́run dẹ̀ sò dá tó jẹ́ pé ibi tó bá ti lẹ́ra ẹ̀ mọ́ yẹn ibi tí placenta bá ti lẹ́ra ẹ̀ mọ́ tó bá ti kó jáde ibẹ̀ yẹn máa ń di egbò á jiná tó bá dẹ̀ ti jiná á wá di ojú àpá ṣẹ̀dẹ̀ wá rí placenta kò kí ń lẹ̀ sí ojú àpá mọ́ a fẹ́ wá ibi míì ok nígbà tí gbogbo òkè pátápátá bá ti kú tó ti lápá a máa wá sísàlẹ̀ àwọn kan máa ń ní placenta wọ́n máa ń pè ní placenta previa tó yẹ pé placenta yẹn ìsàlẹ̀ la wá ìyàn míì sì ní
ṣe mọ̀ nígbà tí ó bá ti rí pé kò síbi tó yẹ kóun lẹ̀ mọ́ a máa wálẹ̀. Àwọn kan dẹ̀ ní ó lè kọ́ sí wàhálà fún wọn tó lè jẹ́ pé yàtọ̀ sí ọ̀rọ̀ oyún wálẹ̀ tó jẹ́ pé bóyá ìgbà tí wọ́n rí tí oyún yẹn wálẹ̀ wọn ò lọ kó dáadáa, wọn ò padà lọ sí hospital láti lọ fọnú. Ó lè jẹ́ ti ẹni tó fipá yọ àtẹni gan tí kò fipá yọ tí ò lọ. Ẹnìyẹn lè bẹ̀rẹ̀ ó fi pé ok ẹ̀jẹ̀ yẹn ti dá kò sí nǹkan kan mọ́, kí nìyẹn á máa kòkòrò bá ti wọ̀ ó lè ba ilé ọmọ jẹ́. Ó lè ba ilé ọmọ jẹ́, ó lè fà á kí ẹnìyẹn kó ní àìsàn kan tó máa ń pè ní peritonitis, ṣe pé àwa máa spread lọ sí gbogbo other part of the yes, gbogbo àwọn organ wọn yẹn. So orí ìyẹn náà ó lè kọ́ sí wàhálà tí ò ní jẹ́ kí èèyàn ṣe, ó dẹ̀ lè kọ́ sí ikú gan. Àríyàn tó àìmọye wọn tó ń ṣẹ́yún tó ń kú. Ìmí nínú wọn mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ibi tí wọ́n ti ń fagídí yọ wọ́n lè lu inú ẹ̀ tó yẹ pé á tún lu ìfun ẹ̀ mọ́. Oríṣiríṣi là ń rí, ìyẹn wọ́pọ̀ láàárín àwọn ọ̀dọ́ àtàwọn ìyàwó ilé tó jẹ́ pé wọ́n fi pá ń ṣe. Òun ló fi máa ń sọ pé kí therapeutic abortion yẹn òun náà ṣe fi tó ń ṣe limit ẹ̀ sí àwọn tí wọ́n wò pé okay o health ẹ̀ ni, and táwọn èèyàn bá fẹ́ ṣorú nǹkan bẹ́ẹ̀ yẹn kò kí ń ṣèyàn kan nìkan lákàndéédé jókòó sí tá gbé sórí couch tá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ṣe mọ̀ oríṣiríṣi ọ̀jọ̀gbọ́n wọn á jọ jókòó wọn á jọ wò ó bọ́n ṣe máa ṣe most of the time wọn ò ní wàhálà. So kí lorúkọ ẹ̀ abortion náà dẹ̀ tún ní ṣe mọ̀ pé most of the time tó bá ti ń rí ẹ̀jẹ̀ tó ti ń ṣe ó máa ń jẹ́ kí èèyàn míì kẹ́jẹ̀ gbẹ lára ẹ̀, anemia. Èèyàn míì á bẹ̀rẹ̀ sí ní ibà, òtútù á máa mú, á máa gbẹ, kò ní lè jẹun. Ṣe mọ̀ wọn ò ní mọ nǹkan tó ń ṣe torí pé ó lè má tètè sọ̀rọ̀. So tó wọn bá dẹ̀ ti tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ yẹn most of the time wọ́n máa ń kú ni. So òun ni criminal abortion ṣe ní ewu gan. Orúkọ téèyàn bá tẹ̀ sí gbórúkọ ẹ̀ gan criminal abortion. Àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn obìnrin lápapọ̀ torí ìgbà tí a mẹ́nubà pé bí àwọn ọ̀dọ́ ṣe ń ṣe ni àwọn ìyàwó ilé pé àti ọ̀dọ́ o àtàwọn ìyàwó ilé gbogbo èèyàn tó ti jẹ́ wípé wọ́n ti mọ̀ wípé bóyá wọ́n ti ń ṣe àbí àwọn tó ti lérò pé bóyá tírú ẹ̀ bá tiẹ̀ ṣẹlẹ̀ àwọn yọ nígbà tí lágbájá yọ tiẹ̀ tí ò sí nǹkan tó ṣe. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ilé. Màá gbà wọ́n níyànjú pé kán ṣe wọ́n ṣe mọ̀ òye tí wọ́n bá mọ̀ pàgbára wọn gbé òun ni kàn ṣe tó má ti ń wò pé bóyá ọkọ wọn bóyá kò fẹ́ gbórí dúró tó ń wàkúwà wọ́n lọ ṣe ìfètòsọ́mọ bíbí. It is accepted for married couple kàn ṣe ìfètòsọ́mọ bíbí kàn bá lè mọ òye ọmọ tó máa bí kàn lè space ọmọ wọn dáadáa. Sí àwọn ọ̀dọ́ dẹ̀ ní nǹkan tí àwọn àgbàlagbà ń ṣe kò tí yẹ kán máa ṣe, kán sì gbájúmọ́ iṣẹ́ wọn, kán sì gbájúmọ́ ilé ìwé wọn, nǹkan tó ń sì máa padà ṣe tá a sún wọn ni. So àwọn ò ní fi ìwò yìí ba ọjọ́ ọ̀la wọn jẹ́. Wọn ò ní fi ìkánjú lábẹ́ gbígbóná. Bẹ́ẹ̀ ni wọn ò ní fi ìkánjú lábẹ́ gbígbóná. So ìmọ̀ràn mi sí wọn ni pé kán gbọ́júmọ́ ìwé wọn, kán má tí ì ṣe àwọn orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n bá dẹ̀ máa ṣe torí kò sí bí a ṣe máa ṣe, kán lo condom, kán lo preventive condom. Bó bá dẹ̀ jẹ́ pé ẹni tó wò pé ara àwọn ò lè dúró ṣe mọ̀ a rí òbí mi tó yẹ pé gbọ́mọ lọ tó lọ ṣe family planning bóyá torí pé kò fẹ́ kó ba ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́ dóò kò ń ṣe nǹkan tó da torí ẹni ọmọ yẹn àwa rí as freedom láti máa ṣe oríṣiríṣi tó wù kò dẹ̀ ń ṣe oyún nìkan nìyàn lè ní níbi ìbálòpọ̀ èèyàn lè ní HIV èèyàn lè ní hepatitis oríṣiríṣi àrùn nìyàn lè kó níbi ìbáṣe syphilis gonorrhea. Ok irú ẹni tó sọ pé òun lọ ṣe family planning fọmọ sórí pé kọ́mọ má ba ṣe ìranù tọmọ yẹn bá ní gonorrhea tó ní kíní ṣe bí gbogbo ẹnu ọ̀nà ilé ọmọ òun náà ló ṣì máa pàpà dí pẹ̀lú àìsàn wọ̀nyí tí ò dẹ̀ ní pàpà bímọ tó bá yá. So nǹkan tó dáa kí gbogbo wọn ṣe ní abstinence kó má kúkú ṣe rárá kó dúró di ìgbà tán bá lọ́kọ. Ẹ wá sọ lẹ́ẹ̀kan ẹni wípé ẹ bá ọ̀lẹ́ ẹ sọ lóyìnbó wípé ìfètòsọ́mọ bíbí wípé ó wà acceptable fún àwọn couple. Èmi wá fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé èyí tó túmọ̀ sí ni wípé kò wà acceptable fún àwọn ọ̀dọ́ ni. Ṣe rí ní ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa àṣà wa ẹ jẹ́ kí n sọ pé nípa àtọ̀rọ̀ àṣà wa ṣe mọ̀ àwọn orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní àṣà wa ò gbà kí ọ̀dọ́mọbìnrin kó ti máa ṣe ìranù nígbà tí ò yẹ kó ṣe nígbà tó bá dé ibi tó ti fẹ́ ṣe family kò ṣe pé wọn ò ní ṣe fún ẹ o
but ṣé ta lọkọ ẹ kí làwọn àwọn questions kan wà tó àwọn ìbéèrè kan wà tó á béèrè lọ́wọ́ ẹ wọ́n gan ojú àti yẹ kò ṣe nǹkan then even the spiritual aspect of it gẹ́gẹ́ bí onígbàgbọ́ àbí mùsùlùmí òdodo kí la ṣe ń gbọ́ pé o sọ pé o fẹ́ lọ ṣe ìfètòsọ́mọ láì tí ì ní sí ọkọ tó jẹ́ ilé ìwé làwọn òbí ẹ fi ẹ́ sí kò tọ́. Ẹ tún wá sọ síwájú lẹ́ẹ̀kan wípé ìtí àwọn ìyàwó ilé fi máa sọ wípé bóyá àwọn ń ṣẹ́yún kí wọ́n fi ọgbọ́n tó ní ibi tí ẹ ti wá sọ̀rọ̀ ìfètò sí ọmọ bíbí. Ọ̀rọ̀ ìfètò sọmọ bíbí ṣé obìnrin nìkan ló wà fún ni àbí ó wà fọkùnrin àbáwọn méjèèjì àbí torí kó má dín pàwọ̀ obìnrin náà mọ́ rẹ́ jẹ́ ń gbogbo ìgbà ló jẹ́ kí n béèrè béèrè yẹn. Ìfètò sọmọ bíbí ó wà fún àti ọkùnrin àti obìnrin. Tó ẹ bá wa ṣàlàyé rẹ̀ dáadáa káwọn ará ilé lè mọ̀. Ìfètò sọmọ bíbí tó wá jẹ́ pé ẹ sì máa bímọ ọkùnrin náà lè ṣe obìnrin náà lè ṣe tí tó bá pé ẹ fẹ́ fi àyè sáàárín àwọn ọmọ yín tẹ́ ẹ fẹ́ máa bí irú ọkọ lè máa lo condom nígbà tí ìyàwó ò lo nǹkan kan ṣe mọ̀ pé ìyàwó ẹ̀ ò ní lóyún bọ́ ní side one bíbá yóò dà pé àwọn ọkùnrin ò kì í fẹ́ lò. Bẹ́ẹ̀ni tàwọn àti ẹ̀ ń gbọ́ tọ́ pọ̀pọ̀lọpọ̀ míì tí wọ́n mọ̀ jà pé pé àwọn ò lè lò pé àwọn ò lè lo rọ́bà ìdáàbòbò fún ìyàwó àwọn. Yes, so obìnrin yẹn ó lè ṣe oríṣiríṣi method bíi IUCD ti alápá oògùn alábẹ́rẹ́ oríṣiríṣi ló wà tán bá ti débẹ̀ wọ́n á ṣàlàyé ẹ̀ fún wọn. Then tó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì ò bímọ mọ́ àtọkọ àti ìyàwó ẹ lè ṣe èyí tó ń pè ní permanent one tó jẹ́ pé obìnrin á ṣe tubal ligation tọkùnrin á dẹ̀ ṣe vasectomy bò mú kó àwọn ọkùnrin wa wọn kì í fẹ́. ṣe tẹ̀rí kó tó di pé màá títí ìbéèrè bọ àárín yẹn ìtí èmi ò rántí bẹ́ẹ̀ ṣe pé àti tọkùnrin tẹ ní yóò ṣe àti tóbìnrin bó ni ṣé wọ́n yọ nǹkan lára èèyàn ni àbí bó ni wọ́n ṣe ṣe èèyàn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé irú ọkùnrin ní pipe tó ń gbé kí n lo the word tó ń gbé àtọ̀ wá ó ní bó ṣe máa gé tó á so. Ṣé ti understand nǹkan tí mo sọ so kò ní máa gbé àtọ̀ wá mọ́. Then tí obìnrin àwọn ṣé mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn pé ó níbi tí ẹyin yẹn àti àtọ̀ yẹn ti ń pàdé kó tó di pé a wá sínú oyún wọ́n á so bẹ̀yàn wọ́n á kọ̀tẹ̀ wọ́n á gé. Ẹ ṣeun jàre ẹ ti bá wa sọ pé àtobìnrin àtọkùnrin kó má di wípé gbogbo gbà obìnrin náà kó lọ ṣe kinní kan torí ẹ mọ̀ pé nǹkan tí sáwọn obìnrin ti pọ̀ jù ó ní pé wọ́n gan ti ń ká lòlò ó ní dídì sí pé tó kọ ọkùnrin fẹ́ lágbára ọlọ́run ṣàánú rẹ̀ gbọ́dọ̀ rẹ̀ ẹ̀yà ara lé ẹ ti gbọ́ tí wọ́n ti sọ wípé oyún ṣíṣẹ́ àti fún ọ̀dọ́ ni àti fún ìyàwó ilé ni wípé kò dáa wọ́n nìkan tí ò dáa ò ní orúkọ méjì kò dáa náà ni oúnjẹ ẹ̀yin ọ̀dọ́ wọn ní ẹ mọ́ kánjú lábẹ́ ń gbóná ẹ mọ́ tí ìṣe ń tágbà ń ṣe tó ò bá tè lọ́kọ ńlé má dábàá pé o fẹ́ súnmọ́ ọkùnrin nítorí pé ńgbà tí gbogbo wàhálà rẹ̀ bá dé wọ́n ní tìdí bá bàjẹ́ tó nídìí ni ó máa dà kó má wàdí tí olúwa rẹ̀ yóò mọ̀ sá pákáleke tí yóò mọ̀ sá sókè tí yóò mọ̀ sá sí odò àdúrà tí ó ní gbogbo wá sì mọ́ ńgbà náà ni wípé àìsàn kò gbóògùn kí Ọlọ́run má jẹ́ kí á lùgbàdì rẹ̀ kò wà nídàá kó wájọ wa ọ̀rá wa náà ni á tún fi wá fa wàhálà sí inú ara wa ẹ̀yin ìyàwó ilé náà sì rè wọ́n ní ọmọ tí ẹ bá lè tọ́ ẹ mọ́ bí nítorí náà ìwọ tó ò fẹ́ bí ọmọ tí ò lè tọ́ ẹ mọ̀ bí ẹ ṣe mọ̀ súnmọ́ àwọn baálé wọ́n sì tún wá fi ọba lé gbogbo ẹ̀ wípé àtobìnrin o àti ọkùnrin òun ni wọ́n lè ṣe ìfètòsọ́mọ bíbí gbogbo ẹ̀yin bàbá mi nílé ẹ̀yin sọ wípé ìyàwó yín náà ni kó ṣe ẹ̀yin náà lè ṣe tàbí kẹ̀ kí ẹ̀yin méjèèjì náà kí ẹ lè ṣe Ọlọ́run ní jẹ́ kí ilé àti ọ̀nà gbogbo wa kí ó dàrú àlejò wa ẹkú wa tó tó nu wà tàárọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kódà ó sì ṣe mí bí ká ṣìjọ máa sọ̀rọ̀ lọ ṣe àríbi tínú mi tiẹ̀ ti kọ́kọ́ dùn jù níbi tẹ́ ti sọ wípé kì í ṣe pé obìnrin nìkan àtobìnrin àtọkùnrin ni ó wà obìnrin ló kàn ó rí pọ́ kálò ló ń gbà tí a sọ ọ̀rọ̀ yín Olúgbénga gbà tó ti jẹ́ pé ọkùnrin ló sọ nígbà tá béèrè tó mú ní obìnrin sí obìnrin lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé ni yóò yọrí sí rere gbogbo àwọn nǹkan tí ẹ sì fi ń ṣiṣẹ́ náà kò ní dojújà kọ yín ilé àtọ̀nà yín náà ò sì ní dàrú àmọ́rí yín bá ní gbogbo ìgbà ẹ máa fàyìn sí ní gbogbo ìgbà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ gbọ́ ẹ̀yin ará ilé ẹ ṣeun ẹ kú ìjókòó àtàárọ̀ ẹ̀yin náà ẹ ṣe àmọ́ wá ẹ̀yin náà ni àmọ́ bá ní agbára lọ́wọ́ Olódùmarè
wọ́n ní òun ní kí ajẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n fọ̀ fún òun náà ní kò kúkú jẹ́ àkókò tí kò wá ní pápá mọ́ra àníri jù báyìí lọ títí di ọ̀la tí yàtọ̀ wa mọ̀ pàdé lórí ètò èmi náà ṣe ní ti yín ní tòótọ́ HAMZAT AFOLASAYO Olúwatóyìn tí gbogbo yín mọ̀ sí Àdọ́rà títí di ọ̀la tí àmọ́ ríra ire o Olúgbénga dágbére fún àwọn ará ilé. wọ́n ní téèyàn bá fẹ́ ni kò kí ń wò rẹ̀ ni ẹ̀yin ará ilé ẹ ṣé púpọ̀ ẹ̀yin títí di ọ̀la tí a ó tún àmọ̀ pàdé orúkọ tèmi kò yí padà Olúwagbémiga SALAU ni mo jẹ́ mo fásitì ìdágbére fún pé ó dàbọ̀. àti èmi àti Olúwagbémiga àti àlejò wa là ń fi àsìkò ìdágbére fún yín wípé ó dàbọ̀. mọ̀ ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí àjẹyà gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àbọ̀ wa ni ya mẹ́nuba àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ ọ̀kan tó fi ìgbà kan jẹ́. kí àwọn ìdílé wa gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala àríyá. ọmọ akéèntì inú ìlú báwo ni a máa rí wípé púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́ńdẹ̀tì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà.